èmi yóò gbé ojú mi onísàbẹ̀ ni èmi ò gbójú mi sí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi ti wá ìrànlọ́wọ́ mi ti wọ́n Olúwa wá ẹni tí ó dá ọ̀run ayé òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ kò ní jẹ́ kí ẹsẹ̀ tiẹ̀ náà kó yẹ lọ́dún yìí ẹni tí ń pa Ísírẹ́lì mi kì í tó gbé ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í sùn bẹ́ẹ̀ ni kì í tó gbé Olúwa ni olùpamọ́ mi Olúwa ni òjìji mi ní ọwọ́ ọ̀tún mi àtẹ̀mí àti ẹnu ọdún tuntun yìí òrùn kì yóò pa wá ní ìgbà ọ̀sán bẹ́ẹ̀ ni òṣùpá ní ìgbà ooru Olúwa yóò pa wá mọ́ kúrò nínú ibi gbogbo yóò pa lọ àti ààbò èmi àti ẹmọ́ àtàwọn ibi wa gbogbo láti ìgbà yìí lọ àti títí láéláé sọ pa mi èmi yóò gbé ojú mi sórí òkè wọ̀nì ibo ni ìrànlọ́wọ́ mi yóò àti wá ìrànlọ́wọ́ mi yóò tán Olúwa wá tí ó dá ọ̀run òun ayé pariwo ìrànlọ́wọ́ mi látọ̀dọ̀ rẹ ní Olúwa ọba tó dá ọ̀run ayé ràn mí lọ́wọ́ Olúwa ràn mí lọ́wọ́ ó máa rẹ̀ mí àti ẹ lọ́wọ́ lọ́dún a máa ṣàṣeyọrí tó lógo ní gbogbo ìkóríta ní gbogbo ìhà ní gbogbo ọ̀nà òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kò yẹ ẹni tí pa mí mọ́ kì í tòrò gbé bẹ́ẹ̀ ni kì í sùn rárá ò jájọ kọ́ ìrànlọ́wọ́ mi látọ̀dọ̀ rẹ ní Olúwa ọba tó dá ọ̀run ayé ràn mí lọ́wọ́ Olúwa ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o Jésù ìwọ nìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o ìwọ nìkan ni mo ní láyé àti lọ́run ẹni bá ti ní ọ Jésù ó ti lóhun gbogbo ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ bàbá wá ràn mí lọ́wọ́ ó ní láti ràn mí lọ́wọ́ dandan ni níwọ̀n ìgbà tí kò lẹ́ lómìíràn ó ní láti ràn mí lọ́wọ́ dandan ni òkè wo lárọ̀ mi lè gùn tá ò bá gbé Jésù ìwọ lọba tí ń dáṣọ fún ni ká tún pa láró dáṣọ ẹ̀yìn bò mí dáṣọ ẹ̀yẹ bò mí dáṣọ ọlá bò mí dáṣọ ògo bò mí dáṣọ ọrọ̀ bò mí dáṣọ ọmọ bò mí dáṣọ bo ìhòòhò mi gbogbo bí tí ayé ti fẹ́ kémi àti ẹ̀ṣẹ̀ sí lọ́dún yìí ó máa di ayọ̀ àti ògo àti ẹ̀yẹ fún wa dípò ẹ̀sín ayẹyẹ la máa ṣe a máa dẹni ọlá a máa dẹni iyì a máa dẹni ẹ̀yẹ Ọlọ́run máa ṣe ayé mi àti ẹ lógo tí kò wọ́pọ̀ ní ògo àrà ọ̀tọ̀ ní ọdún 2026 ó máa dára fún mi á dára fún wọn náà á dára fún àwọn ọkọ wa á dára fún àwọn ọmọ wa á dára fún wa nínú iṣẹ́ wa nínú ìpè wa nínú iṣẹ́ ìránṣẹ́ wa nínú gbogbo ìkóríta ayé wa nínú ìgbéyàwó wa orí wa máa gòkè a máa dẹni ọlá a máa dẹni iyì a kì í rí ọmọ ọba ká má rí dàsá kọba lára ọwọ́ ọlá Ọlọ́run ó máa yọ lára èmi àti ẹ àsìkò ti tó ọwọ́ ọlá rẹ̀ hàn lára mi Olúwa àsìkò ti tó ọwọ́ ọlá rẹ̀ hàn lára mi jàjọ kan káráyé lè mọ̀ wípé Ọlọ́run òtítọ́ ni mò ń sìn o káwọn tí kò gbàgbọ́ ti pàṣẹ mi Olúwa lógo àsìkò ti tó ọwọ́ ọlá rẹ̀ hàn lára mi ọwọ́ ọlá Ọlọ́run ó máa hàn lára èmi àti ẹ tìmí á ṣe é ṣe mo mọ̀ Jésù ìwọ ni o lè bá mi ṣe ni bó ṣe tàn án wá ọ̀rọ̀ mi dọwọ́ rẹ o má máa fi falẹ̀ o tètè ṣe yọrí o lójú aró nípín bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ibi tìmí àti ẹ ó máa níyanjú ọ̀rọ̀ mi á níyanjú lọ́dún yìí máa bọ́ lọ́wọ́ gbogbo ogun ayé mi ìwọ náà máa kọ́ pẹ̀lú ìgbàgbọ́ ọ̀rọ̀ mi á níyanjú máa bọ́ lọ́wọ́ ogun ilẹ̀kùn tó ti ti yá sí ògo tó sánú àwọ̀ ọ̀rọ̀ mi á níyanjú máa gbọ́ lọ́wọ́ ogun sọ pé mo jáde láàrin àwọn àwáyé má ṣe rere lónìí mo jáde láàrin àwọn àwáyé má rògòlò mo jáde láàrin àwọn àwáyé má bú ìpèsè èmi máa ráàánú gbà èmi máa rògòlò èmi máa rí bá ti ṣe èmi ra ọ̀nà gbégbà ọ̀nà mi aláàsí rere máa mú ìpèsè máa da ohun gbogbo tọ́lọ́run fẹ́ kí n dà máa ní ohun gbogbo tọ́lọ́run fẹ́ kí n ní máa wọnú ọlá máa wọnú ọrọ̀ máa débi gíga máa di ńlá máa di làmìlaka ohun mi á kárí ayé ìpè mi aláyé já iṣẹ́ ìránṣẹ́ mi aláyé já gbogbo ojú àrí ògo Ọlọ́run nínú ayé mi àti nínú ayé ìwọ náà láti òní lọ àti títí láéláé kò ní yí padà àmín.